lórí ọ̀rọ̀ ìjà tó ní ó wáyé láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà àti ọbabìnrin Àbẹ̀ní. Arábìnrin náà ti jáde síta láti wá sọ ọ̀rọ̀ ẹgbẹ́ ohun tó sọ. ló làmúyẹ èmi mo ní Ìyábọ̀ ló ní mi àwọn méjèèjì lanira wa kò sí tó kàn freaking ẹni ìyá láìsá anybody gbogbo ẹ̀yin tẹ̀ ń ganu sí tẹ́nẹ́nu yín yọ̀ ẹ̀ ń dá sọ́rọ̀ ìyá àtọmọ ẹ̀ ń dá sọ́rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò mi ìbí Ìyábọ̀ lọ́mọ mo gbà lábúrò ni bí a máa gbà lábúrò 2 or 3 or 4 mi ìbí lọ́mọ ó ń pọ́n mi lé ní àpọ́nlé lára ń fẹ́ ara òfàbùkún out of annoyance ló mẹ́mi náà sọ̀rọ̀ pé jẹ́ kó rí ẹ pé because a lot of people ló máa ń sọ̀rọ̀ sí mi lára pé òun bá Ìyábọ̀ sọ̀rọ̀ ni òun ṣe kinní kan pẹ̀lú Ìyábọ̀ ni ṣé mo máa wo Ìyábọ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ rárá mo mọ 2 mo mọ 3 tí kì í kí mi mọ́ torí ọ̀rọ̀ Ìyábọ̀ nígbà tọ́rọ̀ bàbá mu ọ̀rọ̀ Wùnmí àti bàbá Mohbad ṣẹlẹ̀ kò sí nǹkan tí mo sọ tán kó tiẹ̀ wà á fẹ́ agbára wa jà ọkùnrin pè mí láti Amẹ́ríkà ó sọ̀rọ̀ Ìyábọ̀ mo ní wá jẹ́ n béèrè question kan lọ́wọ́ ẹ̀ ó ní kí n béèrè mo ní jọ ṣé Ìyábọ̀ yẹn ìjọba ò describe ẹ̀ báwo ló ṣe rí ó máa ń rí nínú fíìmù ó dẹ̀ máa ń rí mo ní kẹ́yìn imagine ẹni tó mọ̀ rí ẹni tó rí rí ẹni tó gbọ́rọ̀ ẹnu ẹ̀ rí ó wá ń subject ẹ̀ sí búlẹ̀ ó sọ̀sọ́kúsọ ń pẹ̀ mo ní òde ń tọrọ ní gbogbo àsìkò pé Ọlọ́run dáríjì mi Ọlọ́run lànà mi mo ní nǹkan kan ẹyọ kan ṣe nìyẹn máa ń ṣe tí èèyàn máa fi ń regret lọ́dọ̀ Ọlọ́run tí èèyàn mọ ibi tí èèyàn ti ṣẹ̀ sí mo ní so ìwọ náà wo o mọ ẹni yẹn rí ẹlẹ́dàá dẹ̀ máa dà ẹ́ lẹ́mú nǹkan ẹ̀ lè máa dàrú kó má mọ̀ pátá ẹlẹ́dàá ẹ̀ ni ẹlẹ́dàá ẹ̀ máa jà fún un because kò ṣẹ̀ ẹ́ so bílẹ̀ ayé ṣe rí nìyẹn ọwọ́ kan bó bá sọ níwájú wọn á dùn létí wọn tó bá sọ níwájú wọn á kan ló ti ẹlòmíì bá ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ in any way I offended you Ìyábọ̀ I come out nǹkan tó mú ìwọ a whole Ìyábọ̀ a celebrity bring yourself outside to come and say sorry to me I'm saying sorry as well ìwọ náà má bínú bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ má bínú mo ti bẹ̀ mí mo ti gbọ́ ẹni àti ẹ ti sọ̀rọ̀ láti fi gbọ́ ẹ ṣe yẹ̀yẹ́ èmi ọmọ Ìyábọ̀ lórí social media decade here ni mo ti mọ̀ Ìyábọ̀ kì í ṣe bí kò sórí social media la máa ti wá sọ pé a fẹ́ wá jà àbá fẹ́ wá fúdẹ́gbà nǹkan rú no ẹ̀gbọ́n tó kọ ní àwọn grandma Prissy gangan mo wà náà wọn ìyá Prissy but èmi ò ń jẹ́ àwọn tó yẹ kó máa brag àjọṣẹ́ra wa ni thank you Yambra àjọṣẹ́ra wa ni ó ti bẹ̀ mí èmi náà dẹ̀ ti bọ́ síta mo ti bẹ̀ ọkọ mi Adùkẹ́mi má bínú àwọn méjèèjì ní ká má bínú àtijọ́ bẹ̀rẹ̀ wa ẹ̀yin èèyàn tẹ́ wíṣì wa dáadáa ṣe mo dúpẹ́ Ọlọ́run àtúnlé àtọ̀nà yín ṣe pípé pọ̀ fóònù mi fẹ́ ya big fish thank you fóònù mi fẹ́ ya pípé yí pọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ kú àtúnṣe lọ́tún lọ́sì ìyá Esabod I'm calling you for the first time to say thank you the way you handle the issue too as well thank you you are a good mother thank you very much so everybody ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bú mi náà ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bú mi pátápátá Esabod ò dárúkọ mi rí kò pè mí rí ó pè mí for the first time èmi náà ń pè for the first time mi ò pè rí oríṣi ọlọ́rọ̀ mi oríṣi ọ̀tá mi oríṣi ọ̀rẹ́ mi èmi náà ń pè for the first time for saying thank you very much ma ẹ ṣé mo dúpẹ́. ẹ rí sóhun tábìrin yìí sọ nínú fọ́nrán náà.